ìwọ lórí burúkú abatẹnijẹ́ apànìyàn ìwọ tó jẹ́ pé wọ́n ṣe wèlé mi sínú dùmátà ìwọ ló order pé kó lọ ra petrol àti táyà kan jù sí mi lọ́rùn ìwọ gist lover Ọlọ́run ló ní kàlájì dé pẹ̀lú àwọn ọlọ́pàá wọn àwọn ọlọ́pàá tèmi dẹ̀ wá ń ta tán dúró dè mí tó wẹ́ pàlájì òde tán pa mí bó bá yẹ parọ́ mọ́ mi gbé nìyẹn because o ti install àwọn ọmọ kan sínú ilé wa ìjẹ́ mi mọ̀ pé sales girl mi wà pẹ̀lú ẹ sales girl tó lọ purọ́ mọ́ mi lọ́dọ̀ àṣàmẹ́gun ṣé mọ́dọ̀ mi ló ti ń ṣiṣẹ́ nígbà tí kéèsì ìdúmọ̀ àtàṣẹlẹ̀ ìjẹ́ wa lè bọ̀ pé ó ń ṣiṣẹ́ fún ẹ o ní jẹ́ èèyàn tọmọtọmọ ẹ ọmọ agbókù ọmọ ẹ wá bẹ́ẹ̀ lé ní gist lover adótó ṣe failed appearance. èmi máa finish ìyá ẹ o rò pé mi jẹ́ àwọn Sam Larry àwọn Naira Marley táwọn ẹbí wọn ò lè sọ̀rọ̀ tán ti lẹ super glue sí wọn lẹ́nu o rò pé mi jẹ́ àwọn ẹ èmi á finish ìyá ẹ wo lórí burúkú ìwọ fẹ́ kó wọ́n mú ẹbí ẹran ọ̀sán ni. níbo lẹ rò pé ọ̀rọ̀ yìí ò máa já sí lẹ́rìn Lizzy Anjorin, Sam Larry àti Ìyábọ̀ Òjó? A sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ẹ bá wo fídíò náà tán ẹ jẹ́ ká mọ nǹkan tí ẹ lérò ní comment section. ìwọ lórí burúkú wọ́n tó ń fàpò gbé ìwọ lòṣì ìwọ lórí burúkú wọ ẹni òfò wọ́n tó ń yàgbẹ́ sára tó ń tọ̀ sára wọ́n tẹ́ kàn wọ́n mú yàrá yẹ bí ẹni tó mọ ẹyẹ lé ní ìwọ lòṣì olórí burúkú olòṣì ìwà wáyé má ṣe rere wọ́n tó lẹ́rìí gbogbo tó ń ṣe lórí péjì ẹ̀ ó máa ṣòfò ẹ̀mí tọmọtọmọ ẹni gist lover èmi máa finish ìyá ẹ̀ nígbà tí o ṣe kórí mi burú o ní too much information lọ́wọ́ máa lọ gbé Sam Larry àti Naira Marley àwọn olófún ẹ ní information yẹn information tó ń fún wa pa Mohbad àwọn olófún ẹ kò ń ṣàwọn tó ń install tí ń gbèsè ayé Mohbad kàn máa bẹ́ẹ̀ monitor ẹ̀ kiri nítorí pé o fẹ́ gbà lọ́wọ́ Sam o fẹ́ gbà lọ́wọ́ Naira Marley o gbà lọ́wọ́ Naira Marley tó lọ yanjú ẹ̀ o lọ yanjú ẹ̀ tó wá fòkú ẹ̀ kan Naira Marley ó máa ṣòfò ọmọ ni gist lover. ọ̀rọ̀ Mohbad yẹn lásán gan ó tẹ́ bá mọ bí mo máa jẹ́ ọlọ́pàá gist lover máa jẹ́ ọlọ́pàá gbogbo àwọn tó ń gbádùn àti fún ẹ àkọ́kọ́ píìkì wọn náà àkọ́kọ́ píìkì wọn àbúrò pé mi jọ bàbá tàbí òpí tó ní kó lọ máa bẹ̀bẹ̀ within a week àwọn náà máa ṣírí tó ṣe pa tó ń ṣe tó bọ́ sí ẹ lọ́wọ́ tó bá láṣírí sẹ́ni president lọ́wọ́ ṣọ́bí yàlájẹ́ ìdákọ́ ló máa sọ pé kó wá bẹ̀bẹ̀ tí ò bá sí pé òyìn sọ èèyàn sínú ayé ẹ̀ ìwọ lórí burúkú ọmọ ọ̀ràn kí wọ́n mú òfò ìwọ alákìísà olè ọ̀lẹ ìwọ brókì òṣì ìwọ lórí burúkú ọmọ onígbáná ìwọ ọmọ òfò ìwọ ọmọ ẹ̀sìn èwo sẹ́ni president ó bẹ̀rẹ̀ sí ní kọ́mándì ẹ̀ kiri pé ẹ kó jáde kó lọ ṣe gbá kó lọ ṣàwo olórí burúkú awáyé má ṣe rere ọmọ wèrè ẹ wá gbá 2.650 oníwọ̀ wá fèsì ọlọ́pàá tó ti ọlọ́run máa bá ti yá ẹ jẹ́ gist lover gbogbo yín tẹ́ bá dárúkọ Naira Marley sí kéèsì yìí àwọn ọmọ yẹn á ṣẹ̀ sí àdàbí ló kù ẹ̀yin olórí burúkú olóṣì gist lover payín lọ́mọ ó dẹ̀ tún kọ́ yín kẹlọ́ máa búlé àwọn èèyàn olórí burúkú ẹ̀kọ́ mẹ́rin wá sí àwáyé má ṣe rere ò mẹ́rin kò rẹ́rìí mú dé olórí burúkú olórí kó sílò gist lover ìwọ ọlọ́ ẹ̀kọ́ bèrè kú Mohbad lọ́wọ́ ẹ̀ because everything around you speaks volume you were so desperate about àwọn olórin àtàwọn promoter because you have an option àwọn olórí burúkú tó súnmọ́ ẹlẹ́nu àtàwọn olórí burúkú tó máa mọ sáré wọn tó ń gbé kiri tó pè lọ́mọ ṣọ́ perfect ju Naira Marley lọ ni àti Sam Larry dídà ló dà lọ́mọdẹ́gbẹ̀ ọlá pé Sam Larry àti Naira Marley ò léèyàn nínú ẹbí ni tó lè finish ìyá ẹ̀ bí Lizzy Anjorin ṣe finish ó máa ṣòfò ọmọ ni òun káṣù eléyìí òun búlé eléyìí wọ́n tó pamọ́ mi olómi jalè ní dùmátẹ̀ mi èmi tí mo ta gold èó mi èmi bẹ́ẹ̀ pé mi ò kí ń lo ṣẹ́ wẹ́wẹ́ pé rírun nǹkan báyìí lọ́rùn mi gan bóyá ó ní kílò bóyá kéré tó ó ní kílò bẹ́ẹ̀ ráwọ̀ lọ́rùn mi ó ní kílò òun rèé bó bóyá fọ etí mi àwọn kílò ni o rọ́wọ́ mi lọ́wọ́ èmi ò ìwọ olórí burúkú táyé ẹ̀ bàjẹ́ ní olóṣì ológo costume nígbà tó lórí burúkú òun ètò tẹ̀ gram of gold ìwọ gist lover ló command wọn ní Tom Jones ó ní kàn lọ ra petrol àti táwọn oníkan jù sọ́ta mi lọ́rùn the same thing you pa Mohbad ìwọ ló sọ structure irú ikú tó pa Mohbad kàn bí ẹlẹ́rìí hospital tó náà gbé lọ
kọ́ bí ẹlẹ́rìí nǹkan tó fi tẹ́lẹ̀ níbẹ̀. ṣé bó fẹ́ gba ìmọ̀lẹ́nization record ni ẹ bó ti gbà. Stop it ibi tó bá fẹ́ jèrè ọmọ ẹ. Àwọn ọmọ yín tí ẹ̀ẹ́dẹ̀ kọ́ tí wọ́n ń dárúkọ Sam Larry àti Naira Marley gbèsè ni wọ́n máa fẹ̀mí wọn di. Àdàbí tó ẹ pé Sam Larry àti Naira Marley ló pa ọmọ ẹ lọ́jọ́ tó kú. Àmọ́ tí ò bá ń ṣàwọn ló pa lọ́jọ́ tó kú. Gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń lò bí orin iṣẹ́ wọn fẹ̀mí wọn di. Gbèsè celebrity tẹ bá ṣe. Àwọn tó gbé ọmọ ẹ travel wọn ò pè wọ́n mọ̀. Ẹ mọ yọdún tí Mohbad ti kúrò lọ́dọ̀ Sam Larry tó ti kúrò lọ́dọ̀ Naira Marley. Ó lè jẹ́ pé ìyá Naira Marley ní dangbara ṣókò bí Lizzy nígbà tó fẹ́ ṣọ́kù. Ṣé bó fẹ́ bọ́kàn mi try ẹ̀? Àwa ń fi ìyá láyé ẹ̀ tajà lọ nínà. Lórí burúkú olóṣì. Àwáyé má ṣe rí olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Ìwọ tó jẹ́yàn, ìwọ tó jẹ́ kankan, ìwọ tó mọ̀yàn. Ṣé bí sórí àwọn èèyàn ló má fi ń dì wọ́n lọ́wọ́ mú? Wọ́n bẹ̀ ṣe ayé èèyàn yamayama. Everywhere wàhálà. Have you ever seen me attacking the wife? Kí ló kàn mí àti attacking wife? Mama Mohbad ni mo sọ fún láti bẹ̀rẹ̀ kéèsì pé ya Mohbad lọ settle pẹ̀lú ọkọ ẹ̀. Bàbá Mohbad yẹn ń sìn kankan ti ń ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ sọ síta. A gbọ́dọ̀ sọ síta. Mo rẹ̀ ti fún yín ní clue. Because tí nǹkan kò bá ṣẹlẹ̀ bàbá Mohbad mọ̀ kú tó pọ̀ mọ́ ẹ̀. Ó mọ̀ páwọn èèyàn kan ló ṣiṣẹ́ yẹn. Àwọn ọdẹ ló kọ̀ tó kó bá wọn ṣọ̀rẹ́. Bàbá Mohbad ò bá wọn ṣọ̀rẹ́. Wọ́n dẹ̀ gbé àwọn èèyàn kan gbogbo wọlé kó wá ṣiṣẹ́ pẹ̀lú bàbá yẹn. Unknowingly to bàbá yẹn wọ́n tó ṣe fún mi nínú kéèsì òkété náà ṣe fún bàbá Mohbad. Òun lẹ ṣe rí tán tún kọ́. Ilẹ̀ kẹ́bọ̀dì lọ ṣe fàájì. Ẹ kí n fi sílẹ̀ kẹ́bọ̀dì lọ ṣe fàájì. Wo lórí burúkú olóṣì abatẹnijẹ́. Wo olóṣì olórí burúkú yìí. Ìwọ tó pé ológo costume yẹn. Ìwọ lórí burúkú oníbàgì 15k. Ìwọ awáyé má ṣe rere. Wá sọ pé Lizzy Anjorin ó jalè nílùú wa lọ sọ fún wọn pé kó lọ mú táyà àti petrol kan jù sí mi lọ́rùn. The same thing tó kúkú ìwọ ló yanjú Mohbad ó yanjú ẹ̀tàn oníkan lọ fi kọ́ Naira Marley lọ́rùn àbí. Wàá lọ mú àwọn èèyàn wá plot ẹ̀ sínú ilé wọn. Èyí tó lọ sọ̀rọ̀ lọ́dọ̀ Bísí tó wà lẹ́wọ̀n tó wà ní kóòtù sí tó ń lọ tó ń bọ̀. Èyí tó bá wa ṣiṣẹ́ ní estate wa ǹjẹ́ àmọ̀ kó ṣiṣẹ́ ǹjẹ́ àmọ̀ kó mú ẹ̀ àmọ́ tó bá jẹ́ wípé à lo grounded security tó ń ṣàbúrú fọ́tà wa kò sẹ́ni tó máa mọ̀ wípé o plot David sí estate wa náà àbí tó bá pé aburú kan ṣẹlẹ̀ wàá lọ fi kọ́rù èèyàn kan lọ́rùn tẹ́pọ̀ tàbí ló ṣẹlẹ̀ sí wàá fi kọ́ta mi sálà wà lọ́rùn tẹ́pọ̀ tàbí sálà wà ló ṣẹlẹ̀ wàá fi kọ́ta tèmi lọ́rùn ọ̀vùchì wọ́n ló implant èèyàn sí estate yẹn ó yá wèrè gan gist lover ọlọ́wọ́n fi kú ọmọdé láàmú àdàbíjà ó jẹ́ pé wọn lórí burúkú ó ètí ẹ gan ó kórìíra ẹ. Lizzy Anjorin tí ó sọ nínú fídíò tí ẹ wọ́n ọmọ David yẹn that guy collected 6.5 million sorry 2.650 lọ́wọ́ wa mo ti kọ́kọ́ gbé wá mo sọ fàlájì mo ní ẹ jẹ́ ká gbé evidence síta gbogbo owó. Ó sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ṣùgbọ́n nǹkan tí a fẹ́ sọ kọ́ nìyẹn. Kí ni ẹ̀yin lérò nípa fídíò tí ẹ ṣẹ̀ wò tán yìí? Kàn jẹ́ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀ ká lè fọ̀rọ̀ jómítúrò ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ire lójú gbogbo ọmọ rẹ̀ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.